bọ́ọ̀yẹ̀ bá ti là báyìí bọ́júmọ́ bá ti mọ́ ẹ kú ojúmọ́ là á kíra ẹni o. ọ̀yẹ́ ti là pérégede lónìí. ojúmọ́ ayọ̀ ìdùnnú àlàáfíà àtàìkú baálẹ̀ ọ̀rọ̀ ìní kójúmọ́ tó mọ́ wa lónìí ó jẹ́ o. ẹ kú ojúmọ́ lọ́ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi mọ́ kí yín o. ẹ kú ojúmọ́ inú ilé epo lẹ ti ń gbọ́ mi ní ẹ kú ojúmọ́ yálà iléeṣẹ́ yín ńlẹ́wà tẹ́ ti ń gbọ́ ìmí àdìtú ọ̀rọ̀ olódùmarè ẹ kú ojúmọ́ o. inú ọkọ̀ ńlẹ́wà tẹ́ ti ń gbọ́ mi ní ẹ̀yin náà ẹ kú ojúmọ́. ààfin ọba ńlẹ̀ yín wà tẹ́yìn ti ń gbọ́ mi ní mọ́ kí yín ẹ kú ojúmọ́ o. kódà ẹ̀ ń ṣe gá lọ́wọ́ ńlẹ̀ tí ń gbọ́ mi ní ẹ kú ojúmọ́. ìdí ọjà okòwò tíyín ńlẹ̀ yín wà tẹ́ ti ń gbọ́ mi ẹ kú ojúmọ́. ẹ káàsán ẹ ṣètúnkù ìyálẹ̀ta mọ kí gbogbo ọba aládé pátápátá nílẹ̀ òòtù òòdáyé ilẹ̀ Odùduwà nílé lóko àti lẹ́yìn odi gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá nílẹ̀ odù tó dá ìwà Odùduwà gbogbo ọba aládé tí wọ́n jàrọ̀ ọmọdọ́mọ Odùduwà ní àwọn orílẹ̀-èdè mìíràn ní gbogbo àgbáyé adé á pẹ́ lórí o bàtà àṣìpẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ àṣìdókínni lọ́wọ́ jíjẹ ẹṣin ọba àjẹkópẹ́ láì dènà pẹnu ìrìnkèrindò èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọwọ́ á ti gbé mi dénú ìlú kan báyìí o. ìlú ìtàn ìlú òwe ìlú àwọn àgbà ìlú àti ìlú àwọn òrìṣà àwọn ọ̀nilẹ̀ ìlú ọgbọ́n ìmọ̀ àtòyé ìlú tó fààyè gbónígbàgbọ́ mùsùlùmí ìlú ìṣẹ̀ǹbáyé ìlú àwọn oníṣẹ̀ṣe ìlú tó gbonílé tó sì tún gbàlejò ìlú tàlejò ti ń ṣoríire tí wọ́n ti ń rọ́wọ́ mú gbonílé lọ tónílé kan ò sì fi ṣèbínú ṣàlejò kankan. ìpókíà ìlú ìpókíà ìpókíà kingdom nílé ànàgó nípínlẹ̀ Ògùn mọ kí kábíyèsí His Royal Majesty ọba Dr. Yesha Ọláníyan Ìlúfẹ́milóyè kẹ́ ẹ fọwọ́ pawú bàbá kẹ́ ẹ sì fèrègè jòbì lórí àpèrè tẹ́ wa náà ni o. gbogbo olóyè láàfin ìlú ìpókíà ti ìpókíà kingdom ìdọ̀bálẹ̀ mi rèé o. gbogbo ọmọ ọkọ ìpókíà onílé àtàlejò ọkùnrin obìnrin ọ̀sẹ́ nìkan tí ò ní bìlọ́ǹgì sáwọn tí mo ti dákọ̀ yìí. ọyẹ ẹ súnmọ́ bí o kẹ́ ẹ sì tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ ọyẹ wa gbọ́rọ̀ lẹ́nu èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè. oore ńlá bàǹtàbàǹtà kan tó lódùmarè ṣe tó ṣe fún yín nílùú ìpókíà ẹ bá tètè fọwọ́ yín fà á mọ́ra o. olódùmarè ọba fún yín lọ́ba aládé tó tún yàtọ̀ sáwọn ọba títí ń jẹ sẹ́yìn tẹ́lẹ̀ nílùú ìpókíà. ẹ̀yin ọlọ̀tẹ̀ ìpókíà kingdom lóòótọ́ ìlú ò lè wà kọ́mọ̀ síru yín ẹ bá tètè ya àfọ̀tẹ́lẹ̀ o. ẹ bá kúrò lórí kéta ìkà rèkéṣí àrùmọ̀jẹ tánàdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. látòdìdí ọdún 5 tọ́ba Dr. Olúṣọlá Yesha Ọláníyan oríjàjò Ògùn onípókíà of ìpókíà kingdom tí wọ́n ti gorí àpèrè. ilẹ̀ tí ń wọ́nà bí wọ́n ó ṣe padà kúrò lórí àpèrè tí wọ́n wà èyí ó sì dàfí ẹ̀yìn tẹ́gùn fi sọ. ẹ bá ṣe wí agbẹjẹmọ́wọ́ o kẹ́yìn gan ó lè rọ́nà lọ nílé ayé nítorí ẹnìkan èyí bẹ́ni tó lódùmarè ọba bá gbé sípò jà á kì í bínú àyànfẹ́ olódùmarè nítorí ẹni tó lódùmarè ọba bá ti yàn báyìí ń ló fẹ́ o. ẹni tí bàbá mi bá sì fẹ́ ń ló yàn ẹni tárúgbó ọjọ́ bá sì yàn tó fẹ́ ìní ṣe lógo olódùmarè ọba ń ló ṣọba Yesha Ọláníyan lógo. ẹ má jẹ́ ń tàn yín ẹ lọ fọ̀rọ̀ adóodò ọ̀tà ṣàríkọ́gbọ́n ń bẹ́ni tí ọ̀bá wọn dupò rárá tí ọ̀tí ẹ̀ mọ̀ rárá pásìkò ti tó fóun láti dépò ọba ọ lè ti mọ gbọ́ láti ìgbà ìwé wá pòun ó dépò adarí nílé ayé. ẹ wá wọ́ nàrà tó lódùmarè ọba mi gbà tó fi mú gbogbo ohun ìdíwọ́ àti ìdènà kúrò níwájú bàbá yìí ọ sì mú kúrò lórí àkìtàn ó mú báwọn ọmọ aládé jẹun lórí ìtẹ́ kìí ṣe pé ń báwọn ọmọ aládé jẹun lórí ìtẹ́ nìkan ọ gangan ọ̀ṣọ́dọ̀ba aládé nínú àwọn ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá kárọ̀ àjíbí
ọ̀tẹ̀níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù ọba Olúṣọlá Tadòdù Ọ̀tà. Ọ̀kan gbòógì ní láàrin wọn. Mbórí ló gbé bàbá dépò ọba tí wọ́n wà wọn. Mo ṣe kábíyèsí o, mo forí balẹ̀ forí adé. Ọba Dòdù Ọ̀tà, adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀. Ìrùkẹ̀rẹ̀ ajẹjẹjẹ lọ́wọ́ aṣèdọ́kínní. Kíní kan ló bà wá jẹ́ nílé Ànàgó àti Yewa. A kì í gbà fún kádàrá oje, a kì í gbà f'Elédùwà. Ẹ mọ́ gbàgbé pé mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè gan mo fìgbà kan lòdì tàbí tàbùkù sí ọba Yísà Ọláníyan. Ṣé ẹ ṣe mọ̀ pé ìwà onífóníwàálẹ̀ rárá o, nítorí èéfín níwà bẹ́ẹ̀ bá dé mọ́lẹ̀ dandan ni yóò padà rú síta. Nígbà tí wọ́n wá hùwà nú wọn sí mi tó sì jémi ni wọ́n fi ń rúgbó. Èyí gan ló mọ́pọlọ mi sí. Mo jókòó, mo tún jókòó jó, mo wá ronú ara mi wò. Mo padà sọ́dọ̀ Elédùwà tó rán mi níṣẹ́. Àṣìṣe ńlá ni ká máa ṣàtakò ẹni tẹ́lẹ́dùmarè rán sílé ayé. Elédùwà ní kó wá ṣàwọn mẹ̀kúnnù lóore. Ẹ̀yin ọmọ Ìpókíà Ìdá, lẹ́yìn ọjọ́ tí mo ti rèé ṣàwọn àtúnṣe kan láàfin Ìpókíà, wọn ì tí ì padà dé Ìpókíà o. Mo ṣàtúnṣe tẹ́lẹ́dùwà ní kémi ó ṣe, mo sì move on ni. Àmọ́ ọkàn mi mọ́. Èmi ò ní bá wọn dámọ̀ràn àti tigebẹyinjú Olódùmarè ọba nílé ayé. Kí ló wá dé? Kíní ń jó yín lọ́wọ́ tẹ́ ẹ fi jólẹ̀? Mo ní kí ló dé tẹ́ ẹ wá gbọ́nà mi yọ? Gbogbo ohun tẹ́ ń ṣe pátápátá ń ṣe lẹ fẹ́ fi bàlújẹ́ tàbí dá ìlú rú mọ́ kábíyèsí lórí. Ọba Yísà Ọláníyan Ọ̀ṣìnrẹ́ nìkan nu yín, ẹ má jẹ́ ń tàn yín. Kò sí ń tí ń lọ nílùú Ìpókíà tèmi ò mọ̀. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹyẹ bí ọ̀kín ṣọ̀wọ́n, ẹ̀yin wá ń ṣe inúnibíni sọ́ba. Odidi paramount ruler ní gbogbo Ìpókíà àtàgbègbè ẹ̀. Ọba tó fẹ́ràn ìlú ẹ̀ tinútinú. Bí bàtẹ́ fi ṣe jẹ́ ìlú àtijọ́ àtìlú àwọn ọ̀nilẹ̀ tó. Ọba tó wà lórí àpèrè Ìpókíà àṣẹ paramount ruler ń lọ lẹ́tọ̀ọ́ láti fọba wọn jẹ. Bẹ́ẹ̀ náà ń lọ́pọ̀lọpọ̀ ìlú tó wà lábẹ́ wọn. Mo sì ń bọ̀ lórí abala abẹ wọn ì tí ì dé. Ọba yìí ń lọ wá fàgbà olóyè kan jẹ láàrin ìlú Ìpókíà. Ẹ̀yin ọlọ̀tẹ̀ wá ní kò lè rí bẹ́ẹ̀. Ẹ dákun, ta ní jẹun tájá ń dúró? Ṣé ẹ ti gbàgbé pọ́ba ń bẹ nílùú Ìpókíà ni? Àbí nǹkan tiẹ̀ ń jẹun lórí yín ni? Ẹ wá ń lọ rèé fira yín joyè láì lọ́wọ́ kábíyèsí nínú. Ṣé wọ́n máa ń fárí lẹ́yìn olórí ni? Ẹ̀yin àtọ̀húnrìn wá àtòkò wá balẹ̀ jẹ́ àìjẹ́bẹ̀rí tí fàbí àyà yìí. Ẹ bá ronú ara yín wò káwọn ọ̀nilẹ̀ má bàa gbaṣọ yìí lára yín. Nítorí ẹni tó lódùmarè ọba tí fọba jẹ́ rán láti túnlù Ìpókíà ṣe. A sì ti mú mèremère wọ̀lú. Ilẹ̀ ń ṣe inúnibíni sí o. Ẹ sì ti ṣetán láti rí ìbínú Olódùmarè nù. Oyè Òṣùwà tìlú Ìpókíà sọ́wájóyè tá à ń fira ẹni jẹ ni. Ọba fẹni tó tọ́jọyè, ẹ̀yin náà wá lọ rèé ṣòpàǹpá. Ẹ wá lọ rèé ṣòpàǹpá. Ẹ ń joyè láàrin ara yín láì fi tọba àlú ṣe. Òjò pa bàtà apàjàwọ̀njàwọ̀n etí ẹ̀. Èló dé tẹ̀ ìfẹ́ gba kádàrá náà. Ẹ ìfẹ́ gbà f'Olódùmarè. Ọ̀rọ̀ wa mú mi rántí orin King Sunny Adé. Ẹni tọ́lọ́run dá tó lóhùn ọgbà tí ń fapá jánu. Káwọ òbí tó máa gbẹ́jọ́ lọ Alábíà. Àṣẹ wá láti ibi méjì ní Ìpókíà o, bí ó ṣe látẹnu the paramount ruler, His Royal Majesty Ọba Adélakùn Olúṣọlá Yísà Ọláníyan Ìlúfẹ́milóyè one Ọ̀ríjàjọ Ògùn. Ẹ tí ẹ bẹ̀rù orúkọ rárá, Ọ̀ríjàjọ Ògùn. Gbogbo wa ńlá mọ̀ pé bàbá Chief Òjó Ìṣọ̀lá Ọ̀kẹ́ bàbá péré akọni káfíńdà lálẹ́ gàràgà. Ọba Olúṣọlá Ọláníyan tìlú Ìpókíà ti Ìpókíà Kingdom onípókíà Ìpókíà yàn gẹ́gẹ́ bí Òṣùwà of Ìpókíà tìlú Ìpókíà tí gbogbo ọmọ ọkọ ìlú Ìpókíà àtàgbègbè ẹ̀ sì fara mọ́. Ẹ mọ́ gbàgbé páṣojú Olódùmarè nílé ayé ń làwọn ọba jẹ́. A nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Ohun ènìyàn ń sì lóhun Ọlọ́run.
mo gbọ́ pé kábíyèsí ọba yín onípòkíà ìpòkíà wọ́n tún pè yín wọ́n sì tún ṣèlérí fún yín pé àwọn ò wá oyè mìíràn tó dára fún yín nígbà wọ́n ti mọ̀ pé ń sunkún oyè kiri ni wọ́n sì láwọn ò fún yín lóyè míì láàfin ṣé ẹ mọ̀ pé ní bá ti joyè Òṣùwà kì í yọjú sáàfin wọ́n ní bí ọba nídìí obìnrin kan ìdédé jẹ́ Kúmólú o àfẹ̀yìn tí ọba sanwó kọ àmọ́ ṣẹlẹ̀ ń fapá jánú kò burú o orí tó lódùmarè ọba bá ní yóò sùn lẹ́lẹ̀ bí wọ́n bá gbèrú orí bẹ́ẹ̀ sórí ibùsùn ẹ má jẹ́ tàn yín yóò jarun pa yóò sì yí yóò jábọ́ sílẹ̀ ńlẹ̀ fúnra rẹ̀ ẹ wá ń fúnra ara yín lọ rèé mọ́ joyè àpàpàǹdodo ṣé wọn ò ṣọ̀tàn fún yín ni àbẹ́ ẹ̀ mọ̀ tún mọ oyè tá à ń sọ yìí ni àbí ẹ ò mọ ìṣe àti iṣẹ́ oyè yìí ni ẹ rò pé olóyè tẹ́bọra tàbálùjànú kan tẹ́bọra ó wàá máa gbowó fún láàjì ni ẹ mọ tanra yín oníjogbo ní ṣìlú tá a gan lamukun mẹ́kọ̀ọ́ tó jáwé oyè lẹ́yìn lórí gan ẹ̀yin ará àtọmọ ìlú Ìpókíà o ẹ bá dákun o ẹ mọ̀ jẹ́ kí wọ́n fẹ̀kọ́ tanná fún yín kí wọ́n mọ̀ wàá fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ ṣá lọ ilẹ̀ Yorùbá ò ní dàrú o ilẹ̀ Odùduwà àwọn baba ńlá baba wa ò sì ní dàrú ẹ jẹ́ mọ́ ṣẹnu dédé síbí báyìí náà mo sì tún padà bọ̀ bẹ́yìn kan bá wá ń bínú ṣé mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn já ṣá láyéláyé fún àbàdà ọyẹ wa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi ọ̀rọ̀ rèé látòrí ìtẹ́ mímọ́ wa. ẹni bá ní kí n kú onítọ̀hún á ṣe bá wọn kú bá já ṣe kú tòǹtògóró èèyàn tó bá ní kí n wọlẹ̀ onítọ̀hún á ṣe bá wọn wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn èèyàn tó bá robi ròran mi ibi ọ̀nì tán nínú ilé onítọ̀hún ẹ ń bá ń bínú tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè bọ́ bá ṣe ń bọ́ nínú wàhálà kan ẹni ó ṣe máa bọ́ sínú ìdààmú mi ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tẹ́ ń fẹ́ mi tẹ́ ń gba tèmi tínú yín máa ń dùn sí mi tẹ́ bá ti ń rí mi ẹ ní ṣọkọnu o ẹ sì ní ṣọmọnù bẹ́ẹ̀ náà lẹ ní ṣàyànà ọ̀dẹ yín ò ní dàrú o wàhálà ìdààmú kò ní jẹ́ tiyín láṣẹ Èdùmàrè.